tó ẹ̀yin èèyàn mi ó ti ṣẹlẹ̀ o ó tún ti ṣẹlẹ̀ báyìí kí ló tún dé o ìròyìn kan mà ní o ìròyìn tó sọ nípa ìran ohun tí ó ṣẹlẹ̀ nítorí pé àwọn ènìyàn yìí wòlíì kan ti jáde ó ti sọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ẹ máa gbọ́ mi o mo fẹ́ sọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la wòlíì kan ti jáde báyìí o ó ti jáde ó ti lóhun mọ ohun tó ṣẹlẹ̀ lọ́la ó ti wá sọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la o ó ní urgent Tinubu needs prayer what will happen in August to October 2024 senators governors come and listen ó ní kẹ́ ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ ní ọdún 2024 tàwa yìí bẹ̀rẹ̀ láti orí August títí dé October 2024 ìran yìí lágbára o kódà ó ń sọ àwọn kàbìtì ọ̀rọ̀ wòlíì kan mà ló jáde o wòlíì kan ti jáde ó dẹ̀ ti sọ ìran tí òun rí nípa Nàìjíríà orúkọ wòlíì yìí náà ni Dr. Marcus Tibetan ó sọ̀rọ̀ Dr. Marcus Tibetan ó sọ̀rọ̀ nípa ìjọba ó ní ọ̀pọ̀lọpọ̀ gómìnà ó ní ọ̀pọ̀lọpọ̀ ambassadors ó ní ọ̀pọ̀lọpọ̀ political aspirant ó ní ọ̀pọ̀lọpọ̀ gómìnà ni wọ́n máa commit suicide a lot of governors will commit suicide àti ambassador even the ex-governor ó ní even the ex-governor wípé they will commit suicide ó tún wá tẹ̀síwájú ó sọ̀rọ̀ ó ní pé they will bury 98 great Nigeria politicians ó ní they will bury them débi pé ó dárúkọ àwọn kan bíi Andiobia and Oyeka ó ní and other 96 pé another 96 months pé they will bury them because ó ní wọ́n ti kan pósí wọn sílẹ̀ wípé pósí wọn ti wà launch out pé ó ti ready òun sọ̀rọ̀ dẹ̀nsí òun ló sọ ọ́ èmi kọ́ mo sọ ó ní wọ́n ti kan pósí wọn sílẹ̀ ó ní wípé wọ́n ti kan pósí fún àwọn kọ̀ọ̀kan kódà ó tún dárúkọ àwọn alágbára kankan tó jẹ́ ògbóǹtarìgì nínú àwọn olóṣèlú èmi kọ́ mo sọ ọ́ bàbá yìí ló sọ ọ́ bàbá Marcus Tibetan ló sọ̀rọ̀ ó ní pé wọ́n ti kan pósí fún Babangida ó ní wọ́n ti kan pósí fún ọba Ìjẹ̀bú Òde pé àwọn tó máa lọ nìyẹn pé kí wọ́n gba àdúrà dáadáa kódà ó dárúkọ bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní àwọn wọ̀nyí wípé wọ́n máa lọ bọ́fẹ́bọ́kọ̀ èmi kọ́ mo sọ ọ́ àìgbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ èmi kọ́ mo sọ ó ní pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kọ́ máa gbìyànjú pé kọ́ máa sọ̀rọ̀ Ìgbò ní ibi mọ́ pé kọ́ máa sọ̀rọ̀ Ìgbò ní ibi pé gbogbo wọn náà kọ́ ni kò dáa pé àwọn kọ̀ọ̀kan nínú wọn dáa pé kọ́ máa mú Ìgbò bíi pé bóyá ọ̀tá ni wọ́n mọ́ ó nítorí pé nǹkan yìí ló ń fa ìjà jù láàrin Ìgbò tó fi jẹ́ pé wọ́n fi ń ṣe bíi pé ẹranko ni wọ́n èmi kọ́ mo sọ o ó ní they should tamper mercy with justice and mercy fún wọn ìdí nìyí ó nítorí ìwà yìí ní ìdí nìyí tí most of them those Igbos have been doing anyhow bàbá yìí tún tẹ̀síwájú ó tẹ̀síwájú ó ní ọ̀pọ̀ lára àwọn 17 prominent Igbos will commit suicide ó ní ọ̀pọ̀ lára àwọn 17 prominent wọ́n sì máa pokùnso wọ́n máa ṣe kíni wọ́n máa fúnra wọn gbèkúrú jẹ́ lọ́wọ́ ẹ̀bọra èmi kọ́ mo sọ o bàbá ló sọ ó dẹ̀ tún sọ̀rọ̀ ó ní pé president governor of Imo State is going to die of heart attack it's shocking me o èmi kọ́ mo sọ
ó ní present governor of Imo State will die of heart attack wípé kí wọ́n gbàdúrà fún dáadáa o kí ó dẹ̀ múra lórí ọ̀rọ̀ ayé ẹ̀. Ó ní if not so he will die of heart attack. Bóyá ó pẹ̀lú àwọn 90 something tí bàbá sọ pé ó máa kú o, èmi ò mọ̀ yẹn o. Bàbá tún wá tẹ̀síwájú, ó ní pé kí wọ́n mójútó ọmọ bàbá Ìjẹ̀bú dáadáa o, ìyẹn ní Ogun State. Ó ní kó mójútó wípé nítorí pé ó máa dá wàhálà lẹ̀ ní ilẹ̀ Ogun State. Wípé ó máa dá wàhálà lẹ̀ o fún ìlú náà gidigidi. Wípé tí wọn ò bá ṣọ́ra òun náà ń lọ o. Pé tí wọn ò bá ṣọ́ra òun náà ń lọ. Wípé ó máa dá wàhálà lẹ̀ gidigidi. Wípé kódà ó máa kú ni o. Ó dẹ̀ tún sọ̀rọ̀, èmi kọ́ mo sọ o, bàbá ló sọ o. Ó ní pé kò lè di gọ́vnà láíláí. Bàbá yẹn tún fi confidence sọ ni o. Ó ní kò lè di gọ́vnà láíláí. Ṣé mọ̀ pé bàbá Lado, èmi kọ́ mo sọ o, ọmọ bàbá Ìjẹ̀bú tó ń jáde fún gọ́vnà, wọ́n gbìyànjú débi pé bọ́ ṣe ń dù tó ń dù láti jẹ gọ́vnà síbẹ̀síbẹ̀ ó wù wọ́n ní o, ṣùgbọ́n bàbá ní kò wọ́n ẹlẹ́dàá wọn, èmi kọ́ mo sọ. Gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Bàbá ní pé kí wọ́n má wulẹ̀ gbìyànjú dọ̀la pé wọn ò lè di gọ́vnà Ogun State, pé kó gbàgbé nǹkan tó jọ bẹ́ẹ̀. Ó ní kó gbàgbé nǹkan tó jọ bẹ́ẹ̀ o, wípé kò lè wáyé láéláé, pé kó wáṣẹ́ mìíràn ṣe, pé kó lọ wáṣẹ́ mìíràn ṣe láyé ẹ̀, pé kó lè ṣe láéláé, kò lè di gọ́vnà. Bàbá yẹn tún sọ pẹ̀lú confidence. Ó dẹ̀ ní tún tẹ̀síwájú o. Bàbá yẹn sọ̀rọ̀, ó tún ní pé kí wọ́n gbàdúrà fún bàbá ẹ̀ dáadáa, ìyẹn bàbá Ìjẹ̀bú gangan. Ó ní pé kí wọ́n gbàdúrà fún bàbá Ìjẹ̀bú náà dáadáa, wípé bàbá Ìjẹ̀bú náà ń lọ o. Eléyìí ó dẹ̀ ní pé kí wọ́n múra gidi o, kán gbàdúrà gidigidi fún bàbá Ìjẹ̀bú, wípé àwọn náà ń lọ ní 2026. Mi ò wá mọ ibi tó ń lọ o, bóyá ó lọ Malaysia ni. Ṣùgbọ́n bàbá yìí sọ̀rọ̀, ó ní pé wọ́n lọ ní 2026 o, wípé kó múra dáadáa, wípé he will die of diabetes in October 10, 2026. Bàbá tún fi déètì sí, táìmù ló kù tí bàbá ò ti fi sí. Èmi kọ́ mo sọ o, bàbá ló sọ. Ó ní pé kí wọ́n múra gidi, kí wọ́n gba àdúrà gidigidi, wípé he will die of heart attack, of diabetes. Ó dẹ̀ ní pé kí àwọn ìjọba náà kí wọ́n jẹ́ kí election yìí kó jẹ́ free and fair, kó jẹ́ pé everybody ní kó lẹ́tọ̀ọ́ láti dìbò. Ó ní pé kí ó jẹ́ kó jẹ́ everybody ló lẹ́tọ̀ọ́ láti dìbò, pàápàá jùlọ àwa ọ̀dọ́. Ó ní pé kó jẹ́ kí ó fún àwọn ọ̀dọ́ láyè pé kí àwọn náà ó dìbò, kó dẹ̀ jẹ́ kí ó jẹ́ free and fair, kó má jẹ́ pé ìtọ́ ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé gbogbo kíní wọn tó appointed kíní wọn kó máa fi àwọn ọ̀dọ́ síbẹ̀. Ó dẹ̀ tún sọ̀rọ̀, ó ní kó dẹ̀ rí pé wọ́n gbé owó ìdìbò yẹn wálẹ̀ kó tó di October. Ó ní kí wọ́n gbé owó ìdìbò yẹn wálẹ̀, tó túmọ̀ sí pé 100 million ní presidential kíní form. Bẹ̀t náà bàbá ti sọ̀rọ̀, ti ní kó gbé wálẹ̀, mi lè sọ ṣá, bóyá tó bá gbé wálẹ̀ sí 5,000 àwa náà wá lọ dìbò. Á lọ jáde, èmi ò tiẹ̀ ní jẹ president. Ó tún sọ, ó ní pé kí wọ́n gbé owó yẹn wálẹ̀, pé tí wọ́n bá gbé owó yẹn wálẹ̀ kó lè jẹ́ free and fair, everybody lè ṣe kíni, wọ́n lè lẹ́tọ̀ọ́ sí. Ẹ̀wọ́ ẹ̀yin ènìyàn mi, Yorùbá Nation náà la fi sọ̀rọ̀ pé no retreat no surrender. Tó ó jẹ́ tún jẹ́ kó yé wa o, wípé ìran ọmọ ìnira ilẹ̀ Yorùbá òun ní ká ṣe kíni, ká máa tẹ̀ sójú ẹ̀ fún. Ẹ̀yin ènìyàn mi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ ẹ ti ẹsẹ̀ wọlé wá, tàbí pé bóyá ẹ ti máa ń gbọ́ wa, ẹ dákun ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Yorùbá Nation náà ni no retreat no surrender la fi sọ fún yín pé ó dàbọ̀.